ẹ̀dẹ̀mọ̀ kó Arogun ọmọ ajílàlọ̀ ọ̀ṣọ́ ọmọ ajífọ̀jọ́ gbogbo dàbí ẹ̀gbin ọmọ pálẹ̀ ń togun jìgàn togun ọ̀kọ̀ọ̀kan la èèrà àgbà tó he méjì lóṣòdóró lé bàbá yín ó ní kò yẹ ẹ̀sọ́lẹ̀ ẹ jẹ́ ọmọ apó ọmọ ọfà ọmọ ogun ọmọ apólógun jólúó apọ́lọ́gúnjọ́ ló ní kò yọ bẹ ẹ̀sọ́ ọ̀la ńlá ẹ ẹlẹ́rù fi ìsànfìsàn níjọ́ oníkò yìí kú ọgbọ́nkò ọ̀dọ̀ àárín ẹ̀dẹ̀ ọwọ́ kó fáwọn dá ọkọ̀ pẹ̀lẹ́ wọn mọ̀ tí ẹ̀ dá orí òkò yìí bá sọ ọlọ́wọ́ ní sunbẹ́ ọwọ́ agbóǹkò yóò dàrin òde ọwọ́ àtúkọ̀ fáwọn dá ọkọ̀ pẹ̀lẹ́ wọn mọ̀ tí ẹ̀ dá orí òkò yìí tún sọ ọlọ́wọ́ ní sunbẹ́ ọwọ́ agbóǹkò yìí ọ̀dàrin ẹ̀gún ọwọ́ agbẹ́lẹ̀ kan ìkòtò wọ́n gbẹ́lẹ̀ ìkòtò wọ́n gbẹ́lẹ̀ kan òjìgúnrigun wọ́n gbẹ́lẹ̀ wọ́n kà àpótí owó ọjọ́ kìíní ni bàbá yìí fi sọ gbódìlé wọ́n sọ àtọ̀dọ̀jà wọ́n sọ gbẹ́dì ìgboro ọmọ kẹwùlà àbánú ilé ọmọ gùn bẹ òrí bù sẹ́bọ̀ àkàlà bẹ̀ wọ́n òrí bù sóró dẹ̀ndẹ̀rẹ̀ bẹ̀ rí bí bọ́mọ lójú ẹlẹ́gbàá mọ̀ súndé torí ogun mo gbọ̀n jìàjà mojo yọ lọ̀tẹ̀ kò sẹ́ni tí tojú orógoro kò sẹ́ni tí tojú ọ̀ràgọ́ra kò sẹ́ni tó lè tọ́jú mi nà yá mi tó lè bára rẹ lọ ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbà tí àrùn ọ̀tẹ̀ àpèrèwú onídìí àgbò ológun nígbà alákẹ́ ọmọ àrọ̀ ní gbáradì dẹ́rù ogun ìkòyí sẹ́rọ̀ ogun abẹ́ lọ àjọwẹ̀ ilé ìfẹsọ̀ wù mí o ogun ojoojúmọ́ ní múlẹ̀ bàbá yín sún mi lọ abimọ̀ ń kò yìí lọ́dún yìí wọ́n á sunkún ó lóun òrógun mọ́ bí àbá arógun ọdún ìmọ̀ èmi ní ọgbọ́gun tẹ̀mí ìlọ ẹ̀sọ́ ọ̀là lọ́mọ ẹlẹ́rù fi ìsọ̀fìsàn ọmọ alérí ikú pogun ọmọ alérí ikú sọ́ba ọmọ alérí ikú sọ́ba ọmọ akúfẹ̀yẹjẹ ẹ̀yin lọ́mọ àkúfẹ̀pọ̀ tẹ́lẹ̀ ẹ̀kọ́ òtò ìkòyẹ ẹ̀sọ́ làlá ẹlẹ́rù fìsàfìsà apológun jólúrin lẹ́bọ̀ wá owó ń so dùgbẹ̀dùgbẹ̀ àókà ìkòyí ẹ̀sọ́rin lẹ́bọ̀ wá owó ń so ẹ̀dọ̀mọ̀ gbọ́ Arogun Ṣògo ní ẹ̀bọ̀ lẹ́yìn olùkóso àyà ná ẹ̀kàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu ọkùnrin gbòòlà bí iná jòlá ìgbà alájọ bí eré odó olóró kò sọ ọkọ̀ àjẹ́ tí ṣe wọn là lóòrò tù fún àbọ́lọ́rọ̀ fún ìsà Ṣàngó lewé gbèmí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí rówó yọ̀wọ̀yọ̀ èéfín iná láǹdà aláyé iná bẹ̀ lọ́dọ̀ ọkàn mi ó pè mí la kéde burú máa jálùgùn akérèbá àgbàjẹ́ tí ń bẹ lágbẹ̀dẹ bá ojú táyé ẹ̀yìn ọ̀gẹ̀dẹ̀ ẹ̀ mọ̀ kódò aláṣọ pípẹ́ mọ̀ kó àtijọ́ ìjọ daṣọ fẹ́ gúnjó Ṣàngó láti sòkun òbẹ́lẹ́jà wù kàn iná lójú iná lẹ́nu ọkùnrin gbòòlà bí iná jò láàrò ìgbàlájọ bí eré odó olóró kò sọ fàjẹ́ tí ṣe wọn láàrò òdó tù pa àbẹ́lẹ̀ rẹ̀ Ṣàngó níbílẹ̀ ó pé Ṣàngó mọ̀ gbà ó àyíra mọ̀ gbà ó nígbà Ṣàngó gbà kọ́ mọ̀ gbà ó báàlé mi o àtẹ̀kùn ló ń bó béèrè àmàlà bí mo torí ìṣùkú ń rò fún yẹn lóògùn àkómọ́làbà bí mo torí èlù gbọ́kú ń rò fámọ̀là bí mo bá torí ewé gbè mí pọ̀ pẹ́ sí ńlá o ọ̀rẹ́ àárọ̀ ọyọmọ̀ra rẹ̀ lábàbí Ṣàngó tó jà torogún méjì wọ́n ròyìn tí wọ́n ní ojú àwọn rí nǹkan orò tó lọ sí Arárọ̀ mi jọ sí Èkó mọ́wọ́ bẹ̀ ọlọ́pẹ̀ràn jẹ àti ìrí alápatà tí ó sọ ìgbà tó tarárọ̀ mi dé àárí ìró aláwọ̀ òkè ó lè mọ́wọ́ bẹ̀ ni wọ́n régún ibẹ̀ ni wọ́n ti rí Ṣàngó àjọbọ orò tọpọkọ tó dẹ́yàwó sí alẹ́pẹ́ Ṣàngó sí wọn àbí òṣèun lóògùn lẹ́kọ̀ọ́ igi láti fẹ̀yìn tòkè àrìnà káàárọ̀ ọyọ̀ ti jẹ ní mẹ́sàn-án ó pé ọjọ́ gbogbo bí ọdún o a ní ìkáyé bí ọ̀bẹ Elédùmarè ǹjẹ́ àlè páyé dayé bọ́ ọ̀pọ̀ ẹ̀sí ńlá eégún àárọ̀ ọyọ̀ kí ayé Ṣàngó sì parun àrímọ̀mọ́ sá lọ́kọ̀ akọ́dà ọkọ̀ akọ̀wé ẹni òdùmọ̀ lọ́kọ̀ àfún ìjà mọ́ pọ̀nmọ́ béégún ọ̀pá ni àrójú ẹni Ṣàngó ọ̀pá ni àfọwọ́ ẹ̀dùn halẹ̀ òpèké tọ́bẹ̀ kéléjú bàbá ta ló lè pè Ṣàngó lẹ́nìkan ológun tí wẹ̀wù àpín tí àrùmọ̀ lóògùn dànù ojú ẹkùn iná o baálé mi o ẹ̀yìn ẹkùn oòrùn kọjú dàmí kẹyìn dàmí ọ̀pẹ sí ńlá eégún adébòmí mọ̀ pé ọjọ́ ọjọ́ sọ́ọ̀dẹ̀ wa lọ́jọ́ tó bá burú ọ̀pẹ ni nígbà ni ẹ̀yẹ òṣùpá lọ́wọ́ Elédùmarè ní tiwa lọ́jọ́ tó bá burú Ṣàngó wọn ya àpọ̀n lẹ́yìn rẹ̀ àjẹ́ ní mòro Ṣàngó ni wọ́n pè tó sì fi làbà eégún àárọ̀ ọyọ ní ìta ni ó ṣòro fẹ́ ní mọ̀lẹ́ èyí àràwọ̀ kí ikú máa pò ní Ṣàngó ká máa ríra èyí.